Wá bó ló gbà lọ látàárọ̀ mo pagbo ẹ títí tí kò lọ kí ló ṣẹlẹ̀ náà. ọ̀rẹ́ aago mi ò lè lọ nítorí fúnra mi ni mo pa aago yẹn mi ò dé lè tán títí ilẹ̀ inú máa fi ṣú nítorí inú mi ń dùn ayọ̀ mi ń kún mi ìfẹ́ kí nǹkan kan disturb mi rárá. nísòro ṣòro èèní àbí o jẹ tẹ́tẹ́ torí o kàn rẹ́rìn ṣá kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mo ti ríṣẹ́ I am now employed. Seriously. àbóhùn rè. ẹjọ. Anyway, congratulations. This calls for celebration. I'm aware. Jẹ́ kí n lọ change, ká lọ sí tree, ká lọ celebrate in a big way. Problem mo ti but provided tí o bá lè jẹ́ kí n ṣe nǹkan kan. Kí ni? Mo ní láti invite ọmọ Dérayọ̀ yẹn. Ọmọ tí mo introduce ẹ lọ́jọ́ yẹn. Okay, Dérayọ̀. Torí mo rí pé láti bí ọjọ́ bíi méjì mẹ́ta tí ọmọ yẹn ti wọnú ayé mi, òun ló dàbí ẹni pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ ti fẹ́ wà. Òun lè má mọ̀, but èmi fúnra ara mi mọ̀ mi ò dẹ̀ ní fojú olóore gúngi. Mo gbọ́dọ̀ jẹ́ kó wà níbi tí nǹkan rẹ̀ mi ti ń ṣẹlẹ̀. No problem. Jẹ́ kọ́kọ́ lọ change náà. Ìwọ lọ change. Àwa lọ. Háyà! Congrats ọ̀rẹ́ mi. No problem, mo ti ṣe jù. Orí inú mi, èmi rè é. Báyọ̀ báyìí.
ọ̀gá ẹ fọkàn yín balẹ̀. Mo ti rí bàbá, mo dẹ̀ ti ṣàlàyé gbogbo bí ẹ ṣe jẹ́ sí mi fún bàbá. Ẹ wá gbọ́ o, advice kan ni mo ní fún yín o. Gbogbo bí ọ̀rọ̀ yẹn bá ṣe jẹ́ gangan, gbogbo bá ṣe ń rí yín lójú àbí tó ṣókùnkùn sí yín, òun ni kẹ́ ṣàlàyé fún wọn o. Òkú kì í fara pamọ́ fẹ́ni tó máa sìn o. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gbọ́ àdúrà yín látara bàbá. Ó yẹ wá lọ rí wọn. Ṣe bá jọ máa lọ rí wọn náà. Ọ̀gá, nǹkan tí èèyàn bá pè lórí èèyàn ò gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀. Ẹ wá lọ rí wọn. Ẹ lọ rí wọn. Jésù Olúwa wa ni a gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Ẹ pẹ̀lẹ́ ma. Yes ma. Ẹ kú ọ̀rọ̀ ma. Yes ma. Ìyá wa, ṣé ẹ̀yin lẹ bí ìránṣẹ́bìnrin? Bẹ́ẹ̀ ni ma. Èmi ni mo bí. Ẹ̀yin lẹ bí. Àwọn náà bí mi ma. Ní orúkọ Ọlọ́run ẹ jèrè ọmọ náà. Àmín lórúkọ Jésù. Lágbára Ọlọ́run gbogbo ìṣòro tó dojúkọ ìránṣẹ́bìnrin, gbogbo ìṣòro tó dojúkọ ẹ̀mí mímọ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀mí máa wẹ ìṣòro náà. Àmín o, àmín Jésù. Àmọ́ o ìyá wa, kí ló dé? Kí nìyẹn ma? Kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin gan ni gbòǹgbò ìṣòro ìránṣẹ́bìnrin yìí? Èmi. Bẹ́ẹ̀ ni ẹ ti gbé ìgbésẹ̀ kan rí tó so okùn ìfà wàhálà sínú ayé ìránṣẹ́bìnrin. Mọ́mì, ṣé ilé ṣe mi? Bẹ́ẹ̀ ni ẹ ronú jinlẹ̀ dáadáa. Ìkédá ìkégbé ìlẹ̀kẹ̀ ìsúrúta ó ládàánú ẹ̀mẹ̀ òsùnwọ̀n ṣojú lérè ajé fún yèyé rere mọ́ lóde. Ìjà tó mi láàrin òsìrì tó mi láàrin ọ̀sẹ̀ ẹbọ ni wọ́n ní kó wá ṣe. Ọgbà ẹbọ ń bẹ orúbọ ó gbèrú òtù ọgbọ́n kàrà ẹbọ wá ẹ̀yin ọgbọ́n o ẹ̀yin ọmọràn ẹ ò mọ̀ pé kíní kan bẹ lẹ́yìn ọ̀rọ̀ tó ń wo ní kùsùkùsù. Ilé ara mi. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá tó bí mi lọ́mọ ti ṣaláìsí. Àtìgbà tí wọ́n ti bí mi ni wọ́n sọ fún mi pé wọ́n ti kú. Àmọ́ ìyá àgbà nìkan ló ń tọ́jú mi títí tí mo fi dàgbà báyìí. Ìyá àgbà wa, ìyá méjì kì í jókòó gbẹ. Bí ò bá lówó lọ, a sì lóògùn tàbí kọ́ lágídí. Ọ̀dà àbáhùn ọgbà ní kẹtì ìbàjẹ́ ọgbọ́n sórí lórí tàbí tí ọ̀rọ̀ pé dédúró yìí ọ wà lọ́ọ̀rẹ́ báyà àgbà níwọ̀ kan àwọn kan ẹ jókòó ọ tẹ̀ wọ́n nú dáadáa ọgbọ́n sórí gbogbo tó fa okùnfà gbogbo bí ọkùnrin ṣe bọ́mọ lọ́wọ́ gbogbo rẹ̀ pátá ní àgbà sọ fún wọn nítorí Ifá ní kinní kan bẹ lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n ní kùsù. Ṣùgbọ́n bàbá, nǹkan kan ò tí ì yé mi. Ṣé ó pọ́sibù kí ìyá àgbà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ayé mi kó má lè sọ fún mi ṣá? Bí bá bá ṣẹ ọ̀run ni ó gbé bí fa tèmi ti wí nù ni wọ́n ṣe ń pe fálálàṣẹ ọ̀pẹ àfiṣẹ́ wàrà ọmọ tó mú ọ wáyé mọ́ ọmọ wípé ọ̀gangan ọ̀nà lálákè tèmi ọ̀sọ̀ wò bí ìyàwó bá wá kọ̀ tí wọn bá fẹ́ tètè ṣàlàyé ìwọ padà wáyìn kọ́ wá bá mi ó dá lójú wípé dúdú lọ́sọ̀ọ́sọ̀. Ìyá àgbà. Pé ìdẹ́bí mi
lè tún máa ṣe mí. Ṣé èmi Déráyọ̀? Èmi? Báwo ni mo ṣe máa ṣe ọmọ tí mo sàn? Báwo ni mo ṣe máa ṣe é? Bí kọ́ ni mo ṣe é? Ṣé bẹ́ẹ̀ fi etí gbọ́ nǹkan tí pásítọ̀ yẹn sọ? Nǹkan tí pásítọ̀ sọ kò yé mi náà ni. Bábí kò yé yín. By the time tí wọ́n máa fi para mi sí lọ́rùn. Ayé yín. Má para ẹ̀ sí mi lọ́rùn. Kí ló fẹ́ para ẹ̀ sí mi lọ́rùn fún èmi? Èmi kọ́ ni mò ń ṣe ẹsẹ̀ Ọlọ́run gbọ́. Wọ́n lè fi mi lẹ̀. Mi ò lè fi ẹ́ lẹ̀. Wọ́n para mi sí lọ́rùn. Ṣé bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ ni? Wọ́n sọ yín lórúkọ. Àsìkò tí tó máa para mi ṣe bẹ́ẹ̀ fẹ́ jẹ́ wọ́n. Tó o bá parẹ́ kó o pa mí. Máa jẹ́ wọn ọmọ lágbára Ọlọ́run. Máa jẹ́ wọn ọmọ mi. Máa jẹ́ wọn Ọlọ́run. Ṣé mọ̀ pé láti kékeré ẹ̀yin nìkan ni mo mọ̀ tẹ́ ń ṣe ìyá fún mi tí ẹ̀dẹ̀ tún ṣe bàbá fún mi. Mo wá fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan wípé kẹ́ má fi dúdú pé funfun fún mi. Wò ó Tọ́lání, n tó bá ṣẹlẹ̀ gan-an ni kò sọ fún mi. Ṣàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀, n tó bá ṣẹlẹ̀ ni kò sọ. Grandma, lórí ọ̀rọ̀ àìrọ́kọfẹ́ mi náà ni ẹnìkan mú mi lọ sọ́dọ̀ bàbá kan. Bàbá yẹn ló wá ń ṣàlàyé fún mi wípé kí n padà wá bá yín, wípé ní ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti ṣe fún mi lórí ọ̀rọ̀ ìṣòro mi. Màámi, mo wá ń bẹ̀ yín wípé kẹ́ẹ̀rọ tó kó ọ̀run tó bá jẹ́ wípé ẹ̀yin gangan lẹ bí ìyá tó bí mi lọ́mọ. Màámi, ẹ jọ̀ọ́ èso tó tóbi fún mi. Ẹ jẹ́ àṣírà níyè ẹ wá gbọ́ ẹ má wòran ibi ènìyàn gbáyédé ẹ jàre ẹ gbọ́ mi sábàbí ń jàkúnlẹ̀ yàn níyàn ayé ń dààmú aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Màámi, ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi, ẹ jẹ́ kó yé mi. Tọ́lání, òótọ́ ni bàbá yẹn sọ purọ́. Ṣùgbọ́n tí mi ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ ni pé mi ì fẹ́ bà ẹ́ nínú jẹ́. Ṣé bí ìwọ náà mọ̀ pé nígbà tó wà kékeré iṣẹ́ agbẹ̀bí ni mò ń ṣe. Mo dé ń wo àwọn aláìsàn sàn. Kì í ṣe èmi náà, Ọlọ́run ló gbà fún mi. Kódà àwọn tí mo bá lẹ́nu iṣẹ́ yìí wọ́n tó ń wá sọ́dọ̀ mi wá gbéwégbèkùn. Ṣùgbọ́n nígbà tó dorí akáyín tèmi, àkàrà dégun. Ẹ dákun, ẹ má bínú o, ẹ kú jókòó, ẹ wò gbogbo yín ní ìdálóhùn o. Adúkẹ́, dákun wá. Dákun bá lọ́dọ̀ ya tírí. Ni mo ní àdí tí mo wí kó bá ń fọ ọkọ̀ gbà wá. Dákun mọ̀ pẹ́ tètè lọ mọ̀ pẹ́ jọ. Gbọ́nà, ṣé o sì ojú ìyá àbíyè kọ́rẹ́ lọ́wọ́ o? Àbẹ́rẹ́ bọ́ ṣe ń sá lọ sábọ̀ ni. Èmi náà wò kí lè wá rò pé lè ṣẹlẹ̀ báyìí torí ìyá àbíyè ò kì í ṣe báyìí ṣe. Ẹ mú ọ̀rọ̀ ojú ìpẹ̀lẹ́. Ìnira yìí pọ̀. Bóyá. Bákan náà ni ìyá. Orí mi, orí ìkẹ́, bóyá. Mami, kò sí yàtọ̀, ara ni mí, mami. Àrí ìkẹ́ ara ọmọ nínú ọ́, ara ò ní ní ọ́. Olúwẹ̀rí mà gbóòjò. Ńgbà tí ìṣe ta lára tó bí wẹ́rẹ́, mo ṣe ta jèrò ó mà bí wẹ́rẹ́. Ọ̀rọ̀ ọgún ilé ìlàmọ̀ bíi tiẹ̀ kí à ń tèmi ọmọ mi àrí ìkẹ́. Mami, ìjókòó tẹ́tẹ́rẹ́ jù. N ò jókòó tẹ́tẹ́rẹ́, Olúwẹ̀rí mà gbóòjò ẹ ṣàánú mi. Ó dà kò burú, àrí ìkẹ́. Lẹ́rù bá kọ òkè, ó kọ ilẹ̀, ó níbi à ń gbé sí. Mọ̀ ń bọ̀. Gbàdúrò tí ó.
dákun bá dúró tì ọ̀pọ̀ mi o mò ń bọ̀ Àríkẹ́ mò ń bọ̀. pẹ̀yìn ò gbọ́ nǹkan kan. pé kí ni. fìtílà kò lè rídìí ara ẹ̀ ṣùgbọ́n ó lè tanná káàkiri fáyé rí. wọ́n ní láti bí ọjọ́ 5 lọ́mọ ìyá àbíyè tí ń rọbí. ìyá yẹn ò lè rí nǹkan kan ṣe sí i. àfi kélédùwà ó ṣàánú kó bá wa gbà ìyá yẹn. ìyá tó jẹ́ pé kì í bá tì ní kò sẹ́ni tó gbé dọ́dọ̀ ẹ̀ báyìí tí ì bímọ láyọ̀. Olúwẹ̀rí máa gbọ́ òjò yeye ọmọ ní gbọmọ irúkẹrẹ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ dákun Olúwẹ̀rí njọ ẹ ti gbéṣẹ́ ilé mi lọ́wọ́ n ò ṣe kàn tìrí ẹ dákun ọmọ mi Àríkẹ́ ẹjọ́ bí wẹ́rẹ́ kí n gbóhùn ọmọ kí n gbóhùn ìyá ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ má dojú tì mí o kí n gbóhùn ọmọ kí n gbóhùn ìyá ẹ ṣàánú mi Olúwẹ̀rí o Olúwẹ̀rí máa gbọ́ òjò. ẹ̀yin ni. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí ni mo ṣe kí lè ṣe mi. Àdìún. o Àríkẹ́ ò lè bí láyọ̀. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ kẹ́kẹ́dẹ̀ máa wò ó ẹ̀yin náà rí pé njọ́ mo ti ń ṣiṣẹ́ yìí n ò tẹ́jú yín mọ́lẹ̀ rí n ò rí yín fi o ṣe é mọ̀ ẹ ṣàánú mi. Àdìún ṣé ìwọ nìkan ni ìyá àbíyè tó ń bẹ nílùú wa yìí tó fi jẹ́ wípé bájá bá dọ́dọ̀ rẹ yóò bí wẹ́rẹ́ bágùntàn bá dọ́dọ̀ rẹ yóò bí wẹ́rẹ́ ó wá sọ àwa tó kù dẹni tí ò mọ̀ ṣe mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀. kò wá rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ èmi ò jẹ́ rí yín fi o n ò rí yín fi o ẹ dákun ẹ ṣàánú mi lórí Àríkẹ́ yẹn ṣàánú mi ẹ jọ̀ọ́. ṣèbó olóògùn ni ó dẹ gbọ́ ọmọ ẹ sílẹ̀. ẹ dákun kò sí agbára kankan tí mo ní lẹ́yìn Ọlọ́run ẹ dákun ẹ wò ó ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Àríkẹ́ yìí ẹ fi adé mi dé mi lórí ṣé ẹ rí gbogbo kíhun tẹ́ ẹ bá fẹ́ wọ́n fún yín ẹ ṣàjẹ́ Àríkẹ́ òbí láyọ̀ àtàlàfíà ẹ ṣàánú ẹ wò ó ẹ jẹ̀bù rẹ. Àdìún bó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó bí láyọ̀ kó ràrùsọ̀ ó lọ wá aláboyún 2 kan ọmọ rẹ̀ ó wá da aláboyún 3 aláboyún 2 hun ó wá súre fọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó bí láyọ̀ ṣùgbọ́n o etí odò lẹ́ẹ̀tì lọ ṣiṣẹ́ náà fọmọ rẹ̀ ló bá tán. ẹ ṣeun ẹ̀yin yẹn ẹ ṣeun ó ṣe bẹ́ẹ̀. yẹyẹ ẹ ṣe o Olúwẹ̀rí ẹ ṣeun o aláboyún 2 létí odò òbúrò. ìyá wa ṣé ò sí. kò sí nǹkan kò tiẹ̀ ní sí wàhálà ẹ dákun mo fẹ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ kí ẹni méjì inú yín bá mi ṣàdúrà fún Àríkẹ́ ọmọ mi kí gbogbo yín lè sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàfíà. èmi á ṣe é. èmi náà ṣe o. èmi á ṣe é. 2 péré náà ni ẹ dákun ẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ máa bọ̀. Aboyún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé aláboyún 3 ìpín ìdàpọ̀ ẹ̀ráyé èrò ibi kan yìí lọ́nà. Olóògùn abiyamọ ni ó ṣe kọ́tì níjọ́ mo ti ṣe bẹ́ẹ̀ ló dúró tì mí ní òṣàṣetì má jẹ́ àṣàṣetì báyìí ló dákun ẹ má jẹ́ àṣàṣetì. wẹ́rẹ́ ló kù ọmọ yìí o ara òní ni ẹ o léwé ṣe fún ara títí.
Àríkẹ́ ọ̀bì láyọ̀ àtàlàfíà Àríkẹ́ ọ̀bì láyọ̀ àtàlàfíà olú òkú ògè òbí wẹ́rẹ́ níjọ́ mo ti ṣe wọn ò ṣe kan tì rí olú òkú ó bá mi ṣe ó yá Àríkẹ́ ọ̀bì láyọ̀ àtàlàfíà o Àríkẹ́. Ó yá mami gbà dákú bá gbà. Láyọ̀ àtàlàfíà ẹbí mo bí ọ ni wọ́n yóò bí tí ọ ó yá Àríkẹ́. Wàá bí ọmọ yìí láyọ̀ ó yá máa bí ọmọ ẹ wẹ́rẹ́ ni kò bí. Ó yá bí dáadáa ọ̀bí tí ẹ láyọ̀ àtàlàfíà Àríkẹ́ àgbóhùn yà ó yá máa bí ọmọ ẹ wẹ́rẹ́ máa bí ó yá gbé ọmọ tuntun àlejò ayé ó yá máa bọ̀ máa rí ayé wá jayé Olúwa mi gbà mí o. Ó tiẹ̀ dá báyìí ó dáa bá ṣe bá a ṣe sọ̀rẹ̀ mo ní ṣe bá a ṣe sọ̀rẹ̀ ẹ dẹ̀ mú elérìgì ilẹ̀ fún mi ẹ mú eléyìí lọ ẹ fọ́ mi ní kèrègbè ẹ wọ́n fi omi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lẹ̀ fún mi tó dáa. Àjíún má làágùn jìnnà ebi n tó béèrè ní kọ́mọ rẹ bí wẹ́rẹ́ ó sì ti bí wẹ́rẹ́ àbí. Ó bí wẹ́rẹ́ ṣé torí ẹ̀ lẹ ṣe pa tẹ̀mẹ́lẹ́ yọ tẹ̀mẹ́lẹ́ gílẹ̀ fún wa ẹ ti fọ́ akèrègbè ti fọ́. Ó rí pálá ìmoore ni ọ́ èmi. Ohun tó béèrè fún ó la ṣe fún ọ ó ní kọ́mọ rẹ bí wẹ́rẹ́ ó sì ti bí wẹ́rẹ́ ó ṣàlàyé fún wa wípé ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. Orí mi ò mo gbé ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ ìṣìbéèrè kò burú náà bó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ mi ò bá rántí béèrè pé kó bí wẹ́rẹ́ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ìtẹ́ṣe yìí ò dá òkú díẹ̀ káàtó. Àjíún akèrègbè rẹ ọ̀fọ́ sọ́rọ́ ọmọ tuntun tó wáyé òun ọmọ olóríire ni wá gbọ́ o sọ́rọ́ àwọn aláboyún méjèèjì ta lóhun gbogbo àìsí kí àwọn ọmọ méjèèjì ń la fi fọ́mọ tuntun ọwọ́ rẹ̀ hùn yóò sì tọ́jú rẹ̀ dọjọ́ ogbó yóò ṣoríire yóò tọ́jú rẹ̀ dalẹ́. ẹ ṣeun. wá gbọ́ o Àjíún ṣó wá ráwọn ọmọ méjèèjì tí ń bẹnu aláboyún tó súre fọmọ rẹ̀ bí wọn ò bá fojú kọmọ tuntun tí ọmọ rẹ̀ bí wọn ò lè ṣoríire wọn sì lè lálùyọ àjàbí kí wọ́n fojú kọmọ tuntun nítorí ọmọ tuntun tọmọ rẹ̀ bí wọn ọlọ́rọ̀ ọmọ ni alálùbáríkà sí ni pẹ̀lú ọmọ wọn mọ̀ ní òkìkí o yóò ṣe fún ọ jẹ ayọ̀ mọ̀ ṣe fún ọ jẹ Àjíún o ṣùgbọ́n o bí ọmọ rẹ ọmọ tuntun tí wọ́n bí wọn bí ò bá fojú kàn wọn ọmọ méjèèjì wọn kò lè ládé orí. bẹ́ẹ̀ ni ìkìlọ̀ pàtàkì rèé o. Àmì ṣé wípé gbogbo ọ̀rọ̀ yìí ló wà lọ́kàn yín látijọ́ ìtẹ́ẹ̀dẹ̀ sọ fún mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ wípé mi ì fẹ́ bà ẹ́ nínú jẹ́ òun ni mi ṣe sọ mo wá gbìyànjú láti wá àwọn obìnrin méjèèjì ní ìrí wọn gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí àmọ́ láti ìgbà náà mo ti ń gbà ládùúrà pé kọ́lọ́n kó jọ kó ṣe kó jẹ́ kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ fojú kọra yín. Mami ṣé wípé táwa mẹ́tẹ̀ẹ̀ta ò bá ti pàdé ara wa sí mi ò lè lọ́kọ láyé nìyẹn.
ṣe irú fún mi níjọ́ náà ni kìlọ̀ tán wíre o. Jíde! Ó wà lára mi. Hello. How are you? Fine. Kí ló ṣẹlẹ̀? Mo ti wọlé mi ò rí anybody. Mọ́mì ti jáde, ó lọ bí iṣẹ́ ni. Mo ń lọ sí ibi iṣẹ́ náà ni mo ń lọ. Àmọ́ mo ní kí n kàn sáré wá gba money blessing mi. Mo fọ̀rọ̀ bí ṣe rí. Èmi ni mo notice. Mo rí pé each time tó bá ti gbàdúrà fún mi láàárọ̀ tí mo máa ń lọ sí ibi iṣẹ́. Kò sí nǹkan tí mo dáwọ́ létí kí n yọrí sí eré. Ibi tí n bá kọjú sí, ibẹ̀ máa ń jẹ́ ọ̀nà. Ibi tí n bá sọ wípé mo fẹ́ k'Ọlọ́run ṣe fún mi bẹ́ẹ̀ gan-an ló ṣe fún mi. So kí ni mo wá mọ ojú ọ̀nà fún tí màá fi ojú ọ̀nà lẹ̀ tí màá máa pẹ́ gbàgbọ́ mi láéláé. Oh, serious today, Joe. Àmín. Okay. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa dúpẹ́ fún ọmọ ìjídé. Olúwa rẹ̀ sínú bó ẹ̀jẹ̀ Jésù bó ṣe ń lọ bí iṣẹ́. Àmín. Ní orúkọ Jésù kò ní ráàrin fẹsẹ̀ sí. Àmín. Olúwa pamọ́ bí ẹ̀yìn ojú. Àmín. Tó bá máa fi délé, jẹ́ kí orin ọpẹ́ ìyìn kó kún lẹ́nu wa. Ó ṣe o Jésù, ògo ni fún lókè ọ̀run Jésù Kristi. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ó sọ pé gbogbo nǹkan tí n bá fẹ́ lọ sọ. Ó fẹ́ forí lù mí láyà. Kí ló expect? Iṣẹ́ kan jẹ́ ògùn ṣẹ́ ló yẹ kí n ṣe sí. All right. Tó bá ti lọ́nsìn. Okay. Kó sọ fún supervisor yẹn pé kó yọjú sí mi immediately. Okay, ma, but ṣé ẹ gbàgbé appointment yín pẹ̀lú Mr. Isande of Vegas Pictures? Ṣebí 2 o'clock ni. Bẹ́ẹ̀ni. Okay, mi ò gbàgbé. Okay, ma. All right, ma. Yes, come in. Errora. Are you the new supervisor? Yes. You may have your seat. Thank you. Actually, mi ò sí around for about a month. Ìgbà tí mo dé ni admin manager wá sọ fún mi nípa appointment as the supervisor. Okay. Mo dẹ̀ ti go through CV. I must tell you that I'm highly impressed. Thank you, ma. Well, mo wá rò pé ẹni tó ní qualifications bẹ́ẹ̀ yẹn kò yẹ kó máa ṣiṣẹ́ as the supervisor níbí báyìí. Mo ti meet pẹ̀lú àwọn board. Management dẹ̀ ti decide pé kó wá lọ head branch wa tó wà lápapà. Wow. I am so grateful. Mi ò lè sọ bí inú mi ṣe dùn tó. Ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ ma. And mo dẹ̀ assure yín pé mi ò ní jẹ́ kẹ́ regret pé ẹ promote mi. Inú mi dùn gan. Ẹ ṣé ma. So, in a matter of days, okay, I'm prepare transfer later. And so, till next month, sha, while I resume síbẹ̀. Oh, thank you, ma. O ti ṣe mi bẹ́ẹ̀ ni pé kí n ti dé bẹ́ẹ̀. All right. Thank you, ma. All right. Can I go now? You can go now, but make sure Kori mi kó tó lọlé. No problem. Right. Àṣírà ni ẹ wá gbọ́ ẹ má wòran ibi ènìyàn gbáyédé ẹ jàre ẹ gbọ́ mi sábàbí ìjàkùn lèèyàn níyàn ayé ń dààmú aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé aláboyún mẹ́ta ìpín dàpọ̀ ẹ ráyé èrò ibi kan yẹyẹ lọ́nà àti wáyé olú ibi gbà mí má jẹ́ nǹkan àgbákò.
jẹ mí tọrọ rí ẹyẹ ní mo gún má jẹ fà ìṣẹ̀ṣẹ̀ jìyà o. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé aláboyún mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ̀ráyé èrò ibi nǹkan yẹyẹ lọ́nà àti wáyé. Mo gbé tọkàn dé ẹ wá bá mi gbọ́ o ẹ jẹ́ àṣírà ní ẹ wá gbọ́ o ẹ má wòran ibi ènìyàn gbáyé dé ẹ jàre ẹ gbọ́ mi sábàbí ìjàkúnlẹ̀ yàn níyàn ayé ń dààmú. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé aláboyún mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ̀ráyé èrò ibi nǹkan yẹyẹ lọ́nà àti wáyé. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé aláboyún mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ̀ráyé èrò ibi nǹkan yẹyẹ lọ́nà àti wáyé. Mo gbé tọkàn dé ẹ wá bá mi gbọ́ o. Ọ̀rẹ́ o. Táyé. Àgbàdo. Lọ púpọ̀. Okay. Mo ìwọ máa pè é lóòótọ́ bí ara. Jado. Báwo. Afa. Mo máa ń try ìyàrá. Wá. Ṣé o mọ̀ pé o ládéhùn bó ti hun lẹ̀ ń kò mọ̀? Olóhùn bọ̀ lánàá mo dẹ̀ dúró títí mi rí ẹ. Má bínú sí mi, ṣé orí ìrìn mi àná yẹn gan ó ya èmi gan fúnra mi lẹ́nu. Ṣé ti yẹ ẹ́ ń sìn? Èmi àti Lady Malàjọ ṣeré jáde lánàá. Tọ́lání. Ta ló ń jẹ́ Tọ́lání? Ọ̀gá mi fọ́. Wàá ṣeré. Ṣé fàájì ti ń ṣàn? Mo jẹ́rìí ẹ̀. Ìwọ ò mọ̀ jù yẹn lọ fàájì ti ń ṣàn. Anyway, ó ṣe ẹ̀ka ìgan fún mi lánàá torí ó yà mí lẹ́nu gan. Oríṣiríṣi nǹkan ló kàn ń rà fún mi, gbé mi lọ ṣe shopping, gbé mi lọ ṣayé. Owó tó ná fún mi lánàá tí n bá ṣe estimate á fẹ́ tó 300,000 naira. 300,000? You don't mean it? Ọ̀rẹ́, wo, ṣé kí n má tàn? Bèbí yẹn ti yóò fẹ́ o. Ó ti yóò fẹ́ bígálì. Wo, the ball is now in your court. Gbogbo rìndìnrìndìn smẹ̀smẹ̀ tó ṣe kò bẹ́ mi lé o. Fún bèbí ní nǹkan tó fẹ́ náà. Fún nǹkan tó fẹ́. But ọ̀rọ̀ orí bí o ṣe ń sọ yìí, ó ti kọjá nǹkan tó ń sọ yìí. Nítorí pé mo délé àwọn ọmọ mi Dérayọ̀ lánàá. Ohun tí mọ́mì ẹ̀ ń bá mi sọ ni pé báwo la ṣe máa ṣe wedding. Gbogbo eléyìí tá à ń ṣe kò yé àwọn sí pé ká má fi nǹkan falẹ̀. Ṣé ibi tí màmá Dérayọ̀ ti ń bá mi sọ yẹn ó ní mo wà máa sọ fún mi pé èèyàn kan yóò fẹ́ ibi ìfẹ́ ń pa èèyàn kan. Èmi ò rò pé mo rí ti èèyàn kan rò yàtọ̀ sí ti Dérayọ̀ pa ibi mo ṣe wà. Jídé, kí ló ń sọ lẹ́nu tí ó dùn náà? Ìwọ ló mú nǹkan lè fún rẹ náà. Kí ló difficult nu gbogbo nǹkan tó wà lẹ́yìn? Look, if I am to choose between Dérayọ̀ and Tọ́lání, I will choose Tọ́lání 10 times over. Ṣọ́rọ̀ mi yẹ, because wèrè ló máa rí ìgbádùn lẹ̀ tó máa ní orí ìyà ló ń fẹ́ kú sí náà. Tọ́lání ló máa mú. Jùmọ̀ kí nǹkan tó sọ wẹ́rẹ́ òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ máa fi ń dẹ̀dùn arinlẹ̀. Ẹni tẹ́ ti jọ ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kàn á jẹ́ bó kan lọ pàdé èèyàn kan, ó bá jọkùnrin ó bá jobìnrin náà ló pàdé èèyàn kan tó ti wá ń ṣe little things kan fún ìwà kan bílẹ̀ pé ó ti bọ́ sójú ayé àbó òun lọ́lọ́run rán sí ẹ̀. O èmi wọ́n bí mi ní ìdílé ibi tí wọ́n ti máa ń sọ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ti ń tọ̀yàn ni o. Ó dẹ̀ wà nú ayé mi, mo dẹ̀ máa ń rántí ẹ̀yìn, mi ò kí ń gbàgbé ọ̀la. Ṣé ti yá sàn? Mi ò lè ṣe o. Gbogbo nǹkan tí Tọ́lání ṣe fún mi lénìí, ó ń ṣe lọ́kàn ara tiẹ̀ bó ṣe wọ̀n ẹ̀. Àánú fúnra rẹ̀ ò dé ẹ̀fà bá mi sọ pé òun fẹ́ fẹ́ mi. Dépò tí màá sọ pé mo fẹ́ gbé lọ báyìí pé mo fẹ́ fẹ́. Ọlọ́run dẹ̀ ti fún mi lẹ́ni tí mo fẹ́ fẹ́.
ìwà tí Dérayọ̀ ti pé kí wá nìtumọ̀ yẹn. ohun tí mò ń try láti sọ ni pé mi ò lè ṣe. Màmí ó sì ẹ̀bẹ̀ tí àbúyá ti ń bá dọ́dọ̀ wọn màá tún sọ lójú àwọn náà màá jẹ́ kó wọ́n mọ̀ torí I'm confused. I'm totally confused. Torí gbogbo eléyìí tí wọn náà tún sọ òun sìn kò sí bó ṣe lè wò kórí náà ó tún mìíyàn lọ́kàn ni màá sọ lójú màmí báyìí kí màmí tètè mọ̀ nǹkan tá a bá fẹ́ ṣe sí. Look sori mọ́mì gangan náà ló máa jẹ́ lasting solution because mo jẹ́rìí màmá tí mo ní. wọ́n ní iná lálẹ́ kọ́ tiẹ̀ sí. wo o ṣe jàre. tètè lọ rí wọn as soon as possible. ṣíjì kí lẹ ní létà lè fi pa mi. wọ́n ló mọ̀ ọgbọ́nú fíríjì ń bẹ̀ anything tó bá rí àbí ṣé o jálejò ń bí. ṣé ló ti ń bí ẹni. wọ́n ló mọ̀. àlejò yín ó ti yé yín wọn bí wá ń bì kan náà ọ̀ṣọ́gbọ́ òkè. kẹ́rà ọjọ́ ṣé kò ṣàṣeyàn nulẹ̀. ẹ ló mà ẹ ló mà má. kóra wọn nílé jọ. Allahu Akbar. ọ̀rọ̀ ńlá lè gbé kalẹ̀ yìí ìyá wa o. ṣé ẹ rí ọmọ yín àtàwọn ọmọbìnrin méjèèjì tó wà nílẹ̀ yìí okùn kan náà ló so wọ́n pọ̀ ìràwọ̀ kan ògo kan náà làwọn mẹ́ẹ̀ẹ́ta jìjọ pín wọn sì gbọ́dọ̀ yára ọmọ fún ìṣẹ́jú kan àìjẹ́ bẹ́ẹ̀ inú wọn ò ní dùn dálẹ́ o. ṣé ẹ rọ́mọ tí yín Babájídé òun dúró gẹ́gẹ́ bí iná ṣé ẹ wá rí ọmọbìnrin kejì tí ẹ ní wọ́n ti mọ́ra wọn ṣe díẹ̀ yẹn. Adérayọ̀. èyí ń Dérayọ̀ èyí ń dúró gẹ́gẹ́ bí Ògúnṣọ̀ ṣé ẹ wá rí ọmọbìnrin kẹta èyí tí ṣe Tọ́lání lórúkọ. Tọ́lání ọ̀gá tiẹ̀ èyí ń wá dà gẹ́gẹ́ bí atẹ́gùn ṣé ẹ mọ̀ yín pé tá a bá ti da Ògúnṣọ̀ sínú náà tátẹ́gùn tó wá fẹ́ sí ṣe rí pé yóò máa jò gírígírí ni. bọ́rọ̀ yìí ṣe rí gé lẹ́nu ìyá wa ọ̀rọ̀ gbọ́dọ̀ mi yé yín. àgbọ́yé. tó bá wá rí bẹ́ẹ̀ ṣíṣe kù sí yín lọ́wọ́. irú pálapàla wo nìyẹn ṣé Jídé náà ló sọ bẹ́ẹ̀ fún ẹ. nǹkan tó sọ fún mi nìyẹn màmí. ọ̀dà kí ni ìwọ náà sọ fún. mo sọ fún pé mi ò lè báyọ̀ fẹ́ ọkọ. ẹ gbà mí. ọ̀rọ̀ Jídé ti yé mi ètékété àwọn ọkùnrin ló ń wò yẹn o Jídé fẹ́ fẹ́ ó tún fẹ́ fẹ́ obìnrin mi ilé ẹ wo sórí gbólógbó pálapàla tó ń sọ yẹn èmi ò ní gbà fún o màá sọ fún pé ìranù gbáà ni torí pé ńgbà tí mo bí ẹ ìwọ nìkan ṣoṣo ni mo bí kádàrá ò dẹ̀ sún mọ́yàn ẹ̀yin lásán báyìí kádàrá ò bá yàn pín jẹ ká ń bọ̀ sí ọkọ irú kàtìkàtì wo nìyẹn náà táwọn ọkùnrin bá fẹ́ bẹ̀rẹ̀ ọgbọ́n àrékérekè nǹkan tó máa ń ṣe nìyẹn tó bá ti dọ̀la ìwọ sọ fún pé mo fẹ́ rí ṣó ti gbọ́ sọ fún pé mo fẹ́ rí pálapàla ọ̀rọ̀ àpàlà. ọ̀la Elédùà ni mo jẹ́ ọ̀la Elédùà ni mo jẹ́ orí ti ṣàyàn mọ́ lọ́nà ti pẹ́ ìṣẹ̀dá lọ́gbẹ̀rẹ̀ kọ́ mi lọ́nà tí ó jẹ́ ń dààmú jìnnà ọ̀la Ọlọ́run ni ọ̀la Elédùà ni mo jẹ́ ọ̀la Elédùà ni mo jẹ́ orí ti ṣàyàn mọ́ lọ́nà ti pẹ́ ìṣẹ̀dá lọ́gbẹ̀rẹ̀ kọ́ mi lọ́nà tí ó jẹ́ ń dààmú jìnnà ọ̀la Ọlọ́run ni ẹ̀dá ènìyàn ṣeun tí ó fi gan láyé tó bá ronú òdì ni ó ronú sí Èdùà tó dá wa ló ń ro rere sí wa ọ̀la Elédùà ni mo jẹ́ ọ̀la Elédùà ni mo jẹ́. Tọ́lání. orí ti Tọ́lání. ṣàyàn lọ́nà ti pẹ́ ìṣẹ̀dá lọ́gbẹ̀rẹ̀ kọ́ mi lọ́nà tí ó jẹ́ ń dààmú jìnnà
àtìgbà tó ti dé láti ibi iṣẹ́ ni mo ti ń ṣàkíyèsí ẹ̀ bó ṣe ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gan? Màámi, ṣe rántí ọ̀rọ̀ ọmọkùnrin kan tí mo sọ fún yín, tí mo sọ pé mi àti ẹjọ́ ń jáde wípé ìkan lára àwọn òṣìṣẹ́ mi ni. Mo rántí. Ọmọkùnrin yìí sọ̀rọ̀ kan fún mi ni, ó dẹ̀ ń kàn mí lóminú. Kí ló sọ? Ó ní pé kóun tó pàdé mi ní òun àtọmọbìnrin kan tí ń ṣe wọléwọ̀de. Àmọ́ ńgbà tóun ti pàdé mi lóun àwọn amọ́gbọ́n tóun lè dá sí mọ́ ló bá fi ọ̀rọ̀ yìí lọ màmá ẹ̀, ni màmá ẹ̀ wá mú lọ sọ́dọ̀ aláàfáà kan. Kàyéfì lọ̀rọ̀ tó bá bọ̀ lọ́dọ̀ àfáà. Kí làáfáà wí? Ṣé wọ́n sọ pé ò kì í ṣe ìyàwó ẹ̀ ni? Màámi, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn sì ṣe gbọ́ sétí. Ṣebí kò tí ì pẹ́ tèmi àtọmọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní jáde. Àfáà sọ wípé àyàfi kí ọmọkùnrin yìí fẹ́ àwa obìnrin méjèèjì ni. Àfáà tún wá sọ wípé ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti gbà nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta, ọ̀rọ̀ àkọ́ dàbí ọ̀rọ̀ ẹni tó kọ̀ wáyé lásán ni. Kí lorúkọ ọmọkùnrin náà? Babájídé ni. Kí lorúkọ obìnrin kejì? Déráyọ̀ ló porúkọ ẹ̀. Ọmọ ìlú wo lọmọkùnrin náà? Ọmọ ìlú wa náà ni. Ìlú wa ń bí? Bẹ́ẹ̀ ni mà. Màá fẹ́ rí ọmọkùnrin náà. Mo fẹ́ kó wá mú mi lọ sọ́dọ̀ àfáà. Gbọ́. Lójú ẹ̀ wà lọ jẹ́ wọn. Ojú ṣùgbọ́n. Orí bá mọ pínlẹ̀ àti ọ̀la oníṣàyàmọ́ ara ẹ̀kọ́ tàbí ẹ̀rọ àdáni mọ́. Ọ̀la ìlú wa ni mo jẹ́. Ẹ̀yin ìyá wa méjèèjì, ìyá Adéráyọ̀ àti ìyá Babájídé, ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu ìyá wa àgbáyé o. Lóòótọ́ ọ̀rọ̀ náà wúwo púpọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ní tóbi títí káfọ̀bẹ̀ bò ó. Bí ìyá wa ti bẹ̀yìn lẹ́ẹ̀kan, èmi náà bẹ̀yìn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ àtẹ̀yìn àtàwọn ọmọ méjèèjì, ẹ jẹ́ ká fiyè dénú. Dáadáa wa ò ní bàjẹ́. Àmín. Ọlọ́run ò sì ní jẹ́ ká fáwọn ara bá ń tó dáa jẹ́. Bí mo ti wí lákọ̀ọ́kọ́, ṣe ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta, a ò gbọ́dọ̀ yà wọ́n o, àfi tán bá fẹ́ra wọn o. Bọ́rọ̀ ti rí nu, abẹ ní nǹkan sọ ìyá wa. Ẹ jọ bàbá mi, ẹ ní sọ̀rọ̀ tán gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run, mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ pátápátá Ọlọ́run lọ́wọ́ sí ni. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ, kò sí nǹkan tá a lè ṣe sí i, ṣùgbọ́n mọ̀ pé nǹkan tẹ́ bá bọ́ Ọlọ́run sọ Ọlọ́run á gbọ́. Mo dẹ̀ mọ̀ pé àti rójútùú ọ̀rọ̀ yìí ọwọ́ yín náà ló wà, nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe òun ni kẹ́ ẹ sọ. Ìyá wa àgbà. Àfà, ẹ ṣé, ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán. Ṣé rí, èmi ò ní nǹkan méjì tí mo fẹ́ sọjú pé ká kọ́kọ́ bi àwọn ọmọbìnrin méjèèjì, tí wọ́n bá ti gbà ọ̀rọ̀ bù ṣe. Ṣé rí tèmi ni tèmi fẹ́ sọ sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí tóbi ká fọ̀bẹ bu ẹ̀nà náà láì sọ, ẹ jẹ́ àgbà kádàrá ni. Bẹ́ẹ̀ dọ́ ọ̀bà mọ̀ gbà kádàrá yóò mọ̀ gbà kodoro. Ẹ gbọ́ bí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣe máa sọ ni. Wọ́n ní ká gbà fọ́ Ọlọ́run ní sinmi, ká gbà fọ́ Ọlọ́run ní sinmi, kádàrá ò ṣe kọ̀ láì gbà, ká gbà fọ́ Ọlọ́run ní sinmi. Nígbà tọ́rọ̀ rí bó ti rí ká gbà kádàrá ni. Ẹ gbọ́n tá a fà sọ ni. Wọ́n ní ẹnìkan iná
ẹnìkan ogun sọ ẹnìkan atẹ́gùn ta ní ọ̀sà ìmọ̀pọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀ràn ra wọn lọ́wọ́ ni ẹ jẹ́ àgbà kádàrá ká má bàa gbà kodoro ẹ dákun ẹ máa bọ̀ orí mi gbé àyà mi gbà ilé wa dùn á dá a lọ́dọ̀ wa. Mami wàhálà màrí ṣé wàhálà òde mọ́ ìkan gbin ìkan tàkà. Ojú ayé ni ojú ayé gbogbo wọn mọ̀ sí àwọn méjèèjì ó sí. Àwọn ni. Ẹ ṣeun èmi ni mo ní mo fẹ́ rí yín ẹ wò ó nítorí ọ̀rọ̀ àwọn ọmọ wa ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí náà là ń sọ látàárọ̀ tílẹ̀ fi ṣùgbọ́n wa ẹ tá bá ní ká tó máa sọ kílẹ̀ tó fi mọ́ orí kan náà la máa dúró sí òun mo ṣe ní káwa yá ká wá síbí ká wá ṣe àṣàrò tó dáa. ẹ wò ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín ṣẹ́rọ̀ ọmọ tèmi kò lè bá àyàn pin ọkọ fẹ́ bàbá wulẹ̀ ń sọ kílẹ̀ tó fi mọ́ kò ṣeé ṣe ẹ̀yin lásán báyìí kò lè bá àyàn pin kò lè ṣeé ṣe ni mo mọ ọmọ tí mo bí mo dẹ̀ mọ nǹkan tí tó mú tọ̀run wá láti fún tiẹ̀ kò lè bá àyàn pin ọkọ fẹ́ o. ìyá Adérayọ̀ ẹja ní sùúrù o torí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ti gba sùúrù ọ̀rọ̀ ìdọ́kan wà gbọ̀ngbọ̀ngbọ̀n ní ọ̀yẹ́ nìkan kan lẹ́nu wa òun kálukú lọ́mọ tójú ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí ẹwà tí ọdún tá a ti ń bá a bọ̀ ìyá lónìí ìyá lọ́la ẹja ní sùúrù ṣé ẹ rí ìyá yìí tá a bá ní ká wo ohun tó ṣe nú ayé wa rírí tá a rí ìṣe ló yẹ ká pò mọ́lẹ̀ káwọn èèyàn orí kí wọ́n mọ̀ dà mọ̀mọ́ ṣùgbọ́n ayé fẹ́lẹ́ ọlọ́mọdé èèyàn ọ̀daràn abẹ́ẹ̀ ni o ìdínú tá a fi ń wò ó ràn wọ́n wá jù àlọ́ lọ́jọ́ orí bó tiẹ̀ ṣèjọ́ kan ẹ jẹ́ àgbọ̀n tó fẹ́ sọ ná bóyá a lè rí mú lò ọ̀yá o. ẹ fẹ́ kan tẹ́lẹ̀ ọmọ tèmi náà gbà kò gbà ó tí ẹ bá rí ohun tó ń fojú mi rí nílé ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ la rìn wáyé àwọn ọmọ wa pàápàá ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn wá àwọn èèyàn burúkú náà so kádàrá yìí pọ̀ kọ́lọ̀ kó gbà á lọ́wọ́ wọn. àmín àmín lórúkọ Jésù. ṣé bí bẹ́ẹ̀ náà bá wò mí ẹ rí i pé mo yàtọ̀ sí tìjọ́sí. ìgbà àtijọ́ ti lọ. òótọ́ mà ní mo sì ń wò náà o mo ní kí n mọ yàrá sọ̀rọ̀ kọ́lu ẹ̀ má dá láṣẹ jù ní o funfun lórí funfun lọ́rùn funfun lẹ́sẹ̀ ó ìyàtọ̀ ti dé bá kò sí yún un mọ́ èyí ò ní pẹ́ tí. mo ti di onígbàgbọ́ gidi. kábíyèsí Elédùmarè. kódà kán tó la aago ilé ìjọsìn èmi náà máa kọ́kọ́ rí. ẹ ti di ìyá àdúrà. kábíyèsí Elédùmarè ọmọ tóbi lọ́ba o. oní funfun tá à ń wí yìí ṣé bí nǹkan àbáláyé ni ṣé kì í jẹ ni oúnjẹ ẹ̀ kọ́lọ́ má jẹ́ ká ṣàgbákò àwọn tá à ń wí yìí ni bẹ́ẹ̀ pàdúrà tẹ́ bá ń ṣe ń bí àmì mi náà máa ṣe sí ṣe rí ìgbà tí wọ́n á rí bọ́rọ̀ yìí ṣe ń lọ èmi ti fọ̀rọ̀ lọ àwọn alàgbà wa ní church mo ṣọ̀nà náà ọ̀rọ̀ náà fún wọn wá jẹ́ kí n mọ̀ yìí pé kò sí bí nǹkan náà ṣe lè le tó tàdúrà ò ní ṣẹ́gun tẹ́ bá wá gbọ́n tá àáfà wí àáfà ní ohun táwọn rí pé káwọn méjèèjì obìnrin kan fẹ́ ọkùnrin pé òótọ́ ni o pé ṣùgbọ́n kò sí ní tàdúrà ṣe tì. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ àáfà wí bẹ́ẹ̀. àáfà sọ bẹ́ẹ̀ ni. àtàláàfà àtòní ẹlẹ́sìn ìgbàgbọ́ ìkan náà ni kò sí ní tàdúrà ṣe tì. èmi fara mọ́ ọ torí pé lẹ́sìn tó nígbàgbọ́ tí ìyá ìyàn láàyò ní ìsìn èmi náà mọ̀ ti yàn láàyò tójú mi kàn kò sí tọ́mọ mi ò pè mí tán lórí ọ̀rọ̀ yìí ládùúgbò wa ń gbọ́dọ̀ rìn kọjá lójú pópó báyìí torí pé ọmọ mi àjẹ́ oṣó kò sí tí ọ̀sọ́ mi dà tán wọ́n máa bú mi lábùrín ni. ọmọ tèmi náà sọ fún mi ó lèmi ni mò ń ṣeun ó lóun wá para sí mi lọ́rùn. kọ́lọ́ wa jọ́rọ̀ òyìnjú délẹ̀ kí n lè lẹ́nu ọ̀rọ̀. kọ́lọ́ kó ṣàánú ni. àmín àmín. n tí mo wá fẹ́ kẹ́ ṣe tẹ́ bá délé ẹ bá mi bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan kẹ́ bá mi ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn èmi mọ̀ pé ọlọ́run á jẹ́ kó wọ̀ wọ́n lọ́kàn wọn á dẹ̀ gbà ọlọ́run á bá yanjú ẹ̀ oníkálukú á lè lọ lọ́tọ̀ọ̀tọ̀ láyé ẹ̀ àyànmọ́ tó ní ká kó gbé wáyé á lè lò ó. Olúwa ṣeun yóò ṣe ṣe bẹ́ẹ̀ Olúwa ṣeun yóò ṣe ṣe bẹ́ẹ̀ á láyọ̀ kalẹ̀ o inú wa ó dùn inú wa ó dùn. Jídé ṣé bákan ṣe máa máa wòre
You better make a decision. Ọ̀rẹ́ mò ń try mo kàn wá confused. Mi ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ni mo lè ṣe. O mọ nǹkan tó lè ṣe. Kí ló fẹ́ ṣe ju kó fẹ́ àwọn méjèèjì lọ? Yes, of course. Kí ló mean? Yes. Kí n fi àwọn méjèèjì. Kí ló ń tẹ̀ láti sọ? Ọ̀gbẹ́ni, ọkùnrin yẹn. Sọ̀rọ̀ mi yẹ. Tó bá ti wà tó máa fi ṣọkọ àwọn méjèèjì, kí ló dé? Wọ́wọ́wọ́wọ́ ọ̀rẹ́ má tiẹ̀ mẹ́nu lọ síbẹ̀ rárá. Èmi fẹ́yàwó méjì ní age mi. Kò possible now. O lè fẹ́yàwó méjì. Ṣé wọ́n ni first person tó máa kọ́ fẹ́yàwó méjì ni? Mo Ààrẹ Ọ̀nà Kakanfò Abíọ́lá kámàkì kámàyìn. O lè fẹ́yàwó méjì. Mo rò pé o ò mọ̀ tó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ilé olórogún. Tí wọ́n bá sọ pé ilé olórogún, ilé ogun gbáà ni wọ́n sọ. Tó bá wá sọ pé ọ̀rọ̀ ogun, ṣé bí mo ṣe kéré náà ni màá lọ fọwọ́ ara mi fa ogun wá sínú ayé mi tí mo dẹ̀ mọ̀ pé ogun ni mo fẹ́ lọ fà wá? So mo rẹ́dì láti jà wọ́, màá dẹ̀ lọ pé wọ́ọ̀ wá sínú ayé mi. Ọ̀rẹ́ ò dé wá nǹkan míì sọ. Ayé àtijọ́ nìyẹn, kò yẹ. Ayé àtijọ́ nìyẹn. Civilization ó ti ṣe kí ni? Ó ti yí gbogbo nǹkan padà. You know? And àwọn èèyàn dẹ̀ ti wà enlightened. Jẹ́ kí n sọ nǹkan tí o mọ̀ pa mi fún ẹ lẹ́nu. Bó ṣe ń wò mí ìyá mi, ọmọ 3 ni wọ́n bí. Ó ti mí nìkan ló mọ̀. O ò lè mọ àwọn tó kù nítorí wọ́n ti kú. Kìdẹ́ ṣe pé wọ́n dédé kú, ilé olórogún ni wọ́n kú sí. Àwọn orogún ìyá tí wọ́n bí èmi gangan ló dẹ̀ pa wọ́n dànù. Tí ò bá jẹ́ pé Ọlọ́run lẹ́mi tèmi lò àti irú àwọn èèyàn tí mò ń bá pàdé ń sìn tọ́lọ́run fẹ́ kí n mọ̀. Ó possible kí mi náà ti kú dànù tó rán gbé mi sákòrò mbẹ́ ni. Wá jọ torí Ọlọ́run. Èmi tí mo mọ ìtàn ìgbésí ayé mi gangan ni mo sọ fún ẹ̀yin. Àti àwọn oríṣiríṣi nǹkan míì tí mò ń gbọ́ ń ta. Ṣé èmi fún ara mi ni màá tún wá lọ tí ọrùn ara mi ború nǹkan bẹ́ẹ̀? Mo dé bá mi rò náà. Ìyẹn ò mean anything. Ọ̀rọ̀ mi ò yẹ kò mean anything. Ètò ní gbogbo nǹkan. Ṣọ́rọ̀ mi yẹ ìwọ ló máa mọ bí ṣe máa tún ìdílé ẹ dáadáa láti ilẹ̀. And thank God àwọn ọmọ tá a sọ̀rọ̀ ń pẹ́ yìí wọ́n kàwé. Ṣọ́rọ̀ mi yẹ wọ́n kàwé wọ́n dẹ̀ dàbí àwọn ọmọ mi olórogún yẹn. I think you are not the best adviser ní case tí mo sọ̀rọ̀ pa ẹ̀. So tí mi ò bá fẹ́ bá yé ara mi jẹ́ ó bẹ́tà kí n lọ wábì kan tí máa rest sí. Ṣó ti yẹ tí máa ń gbọ́rọ̀ ẹ̀ lọ ó lè tún máa. Ṣé torí ẹ̀ ló ṣe wá work out on me? Jídé ṣé ìyẹn lè wá níjẹ́ kó wọlé? Èmi ìdálé ìmọ̀ àjọ láti ó máa ń lọ. Jídé so ó fi mílẹ̀ lọ́nbí báyìí. So ó work out on me. Ara àwọn èèyàn máa kò tọ́ o. Okay, we shall see. Ẹ sọ fún Ọlọ́run àwọn ìránṣẹ́ yìí Olúwa ò gbogbo èdèkídè tí a ti lè fi dè wọ́n Olúwa kó máa já ẹ pé já ẹ bá tàgé gbàdúrà fún Olúwa já Olúwa já. Tó dúró àwọn ìránṣẹ́ yìí tó ní wọn ò ní ṣe rere tó ń bẹ̀ wọ́n lọ́sùn tó ní wọn ò ní ṣe rere Olúwa ìdènà kó máa já kó máa já ẹ̀yọ̀ rẹ̀ já kó máa já ẹ̀yọ̀ rẹ̀ já kó máa já ẹ̀yọ̀ rẹ̀ já kó máa já ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbàlagbà ní tó ní wọn ò ní ṣe rere ọdún máa gbẹ̀mí ẹ̀ ọdún máa gbẹ̀mí ẹ̀ ọdún máa gbẹ̀mí ẹ̀ ọdún máa gbẹ̀mí ẹ̀ ìdè kó máa já ìdè kó máa já ìdè kó máa já.
Àmín lórúkọ Jésù. Ẹ dìde sára o. Ẹ ra ma ṣe rí bí ẹ ṣe ń wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti di àtúnbí nínú Olúwa. Gbogbo ogun tó wà náà yìí wọn láti ṣe àti ṣe láṣẹ wọlé. Wọ́n ṣe ṣẹ láyé wọ́n ṣẹ lóde ọ̀run. Bẹ́ẹ̀ ṣe wá ń wò wọ́n yìí kádàrá tẹni kankan kò di ẹni kankan lọ́wọ́ nu wọn mọ́. Wọ́n á wá bọ́ síta wọ́n á bọ́ sínú ayé báyìí sí. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe rere oníkálukú á lọ lọ́rùn títí. Ẹ wá jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run. Hallelujah méje tó ń rinlẹ̀ gidi ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa. Hallelujah! 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 Ìṣẹ̀dá ló gbére